Ẹ káàárọ̀ o, ẹ kú dédé àsìkò yìí lórí ọ̀rọ̀ òwe lẹṣin ọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí. Mo wá fẹ́ sọ̀rọ̀ lórí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà. Ẹ jọ̀ọ́ yọ gọ́ọ̀mù ẹnu mi. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ yìí ó jọ gàtí kò jọ gàtí, ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. Alákọ̀ọ́kọ́ mo kí ọlọ́lá jùlọ gọ́vnà Ṣèyí Mákindé. Mo kí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀. Mo tún wá kí ọba wa tuntun tí ó jẹ nílùú Ìbàdàn, torí ẹyọ kan ni wá. Anybody lè differentiate Ọ̀yọ́, Ìbàdàn, Ifẹ̀. Àwa mọ̀ pé ẹyọ kan ni wá kó tó pín wa. Kò dẹ̀ bọ́n ṣe pín tó náà kò yàtọ̀. Nǹkan kan náà àárín ara wa la wà. Àmọ́ kókó ọ̀rọ̀ mi ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sórí gọ́vnà Ṣèyí Mákindé. Gọ́vnà, a ní bú yín, a máa ṣàkàwé nǹkan fún yín. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Elédùà mo fi bẹ̀ gọ́vnà Ọ̀yọ́ state. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín gbọ́ nǹkan tó máa tẹ̀lé ọ̀rọ̀ yìí, kí oníkálukú yín kẹ́ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. A ní láti búra wa, àmọ́ òwe lẹṣin ọ̀rọ̀ o. Gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ bí òwe ni. Ní ìgbà tí odidi gọ́vnà Ọ̀yọ́ state invite Sultan of Sokoto, according to reliable source àti nǹkan tá a rí, tẹ́ wá gbé aláwùsá overhead Ọọ̀ni Ifẹ̀. Gọ́vnà wa eléyìí ò dáa tó o. Èmi ò mọ bẹ́ẹ̀ ṣe tí ń kẹ́ o. Eléyìí ò dáa tó. Àmọ́ tá a bá sọ̀rọ̀, àwọn kan ní bóyá tó ló jọmọ Ọ̀yọ́. Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá tiwa ni. Àwọn ò dẹ̀ lè dispute ẹ̀ láyé pé Ọọ̀ni ò kì í ṣe bàbá wa. Ọba Yorùbá ni, alágbára ọba ni, ọba Ìtọ̀lọ̀ ní Ifẹ̀ Ọ̀jájá one. Kábíyèsí, kí n tó sọ̀rọ̀ kábíyèsí, bàbá wa Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́, ẹ make adjustment, ẹ má jẹ́ kí kíní repeat rẹ̀ tó ra fẹ́ jọba lọ́yọ̀ọ́. Ẹ má jẹ́ kó jẹ́ pé ẹ máa pe rán Sultan of Sokoto, ẹ máa pè wọ́n wá sí ìjókòó níbi tó Ọọ̀ni bá wà, níbi tí àwọn aláké wà. Àwọn bàbá Àwùjalẹ̀ tó yẹ kẹ́ lọ fi helicopter gbé wọn wá tó bá ti dàgbà kan sit lórí oyè yẹn, ẹ ṣe. Ẹ wo ààfin wa bó ṣe tó nìbàdàn. Orí yìí ló jẹ́. Kí ni ìdí tó fi jẹ́ pé Sultan of Sokoto lẹ lọ invite láti ṣe olórí? Ìyẹn ò yé mi o. Àmọ́ gọ́vnà Ṣèyí Mákindé, a ní bú yín torí mo mọ̀ yín dáadáa. Ìwọ̀nba tẹ̀ ń ṣe ẹ ṣe dáadáa. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o. Gọ́vnà Ògùn state. Brọ́dà mi, wọ́n dẹ̀ ń fi ẹnu patí kùn yín. But ẹ̀yin ò mọ̀ wípé òwe lẹṣin ọ̀rọ̀. Wọ́n ń pa òwe fún yín lọ́tún, wọ́n ń pa òwe fún yín lósì, but ẹ tẹ̀lé ọ̀rọ̀ yẹn. Gbogbo ọ̀nà Ògùn state ló bàjẹ́ tán. Tẹ́ ẹ bá ti dé Sango bus stop báyìí, wọn ò bí yín dá left and right kẹrin, jágajàga jégejège ni. Mọ́tò tí mo gbé gbabẹ̀ láàrin just 2 days, a ń láti ṣe bushing mọ́tò yẹn with another bíi 20-something thousand. Owó yẹn kọ́ ni problem. But èèyàn mélòó ló lówó yẹn láti san? Gọ́vnà Ògùn state. Èmi ò wá ní rí gọ́vnà yẹn bá wíńgbà tó yẹ pé bàbá wọ Ọbásanjọ́ gangan, torí tá a bá máa la ọ̀rọ̀ ń kó, àwọn yẹn máa ròyìn pé bóyá à ń ṣe bákan ni. Bàbá wọ Ọbásanjọ́ gan tó jẹ́ olórí odidi ọdún 8 wọn ò tún Ògùn state ṣe. Ibẹ̀ ni àǹtí tèmi gbé o. Bó Ògùn state dẹ̀ ṣe wà láti gbà ẹ́ títí dé sí, bẹ́ẹ̀ náà ló wà. Báwo ni increment ṣe fẹ́ ṣẹlẹ̀ ní ìlú yẹn? Báwo lowó ilé ṣe fẹ́ gún òkè? Báwo ni ọjà wọn ṣe fẹ́ máa tà nígbà tí títí ò bá dà? Ìyẹn ni ẹ jẹ́ ká wò. Ìyẹn ni kẹ́ jẹ́ ká wò. Ṣé mo kó di méjì? Ẹlẹ́ẹ̀kẹta, kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá, ọmọ yín lèmi jẹ́ o. Ààrẹ Almaroof lórúkọ mi. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ máde ọmọ Àtìbà. Èmi ni olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ pátápátá. Ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ pé mi ì jẹ́ lásán. Ẹni tó jẹ́ nìkejì náà ló fi mí jẹ́. Kábíyèsí ikú bàbá yìí Aláàfin. Lámídì ló kú, Aláàfin òkú.
kábíyèsí mi ìbá ní kẹ́ farabalẹ̀ kẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ọmọdé torí ẹni tó bá jù wá lọ àbí tó bá kéré tó bá ti dé tó ti wà lórí àpèrè àwọn baba ńlá baba wa ni wọ́n kábíyèsí èmi ò bá advice ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brọ́dà mi tẹ́ máa gbọ́ ọ̀rọ̀ èyí sọ kí ẹ yé lọ pàtí láti máa bu anybody lọ́wọ́ tàbú ni ẹ̀yin ò ṣe fi ti kú bàbá yèyé tó jẹ́ bí bàbá sí yín ẹ ṣe fi ṣàríkọ́gbọ́n kàkà tí bàbá máa bọ̀ ẹ́ lọ́wọ́ àṣẹ báyìí fún ẹ kábíyèsí ẹ lò ó gbogbo ẹ̀yin olórí Ilé Ifẹ̀ mẹ́rìndínlógún ẹ bá bàbá wa sọ̀rọ̀ tí bàbá bá ń lọ patí yìí ò ní kó má lọ patí ayé ti yàtọ̀ sígbà kan tó bá ń jókòó láàfin ẹ jẹ́ kó kó kì í ṣe gbogbo àwọn olóríṣà tó ń la gbogbo yẹn àwọn èèyàn ò ka àwọn yẹn kún ẹ kó àwọn ọba bíi 5 sòdí lẹ́yìn yín àwọn ọba bíi 5 yẹn máa dàbí Ọ̀yọ́ Mèsì ẹni tí tó bá fẹ́ ṣe location àwọn ọba yẹn máa correct wọn irú àwa yìí kò ń ṣe tẹnu bí ṣe kéré tó yìí tí n bá wà níbi tó ti ń jẹ Olúbàdàn jọ yẹn màá make sure pé mo sọ débi pé àwọn èèyàn máa get attention mi pé wáyé tó ṣe jẹ́ pé Sultan of Sokoto lẹ́gbẹ́ ahead Ọọ̀ni of Ifẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá lè bá Ọọ̀ni tí ẹ bá lè bá ọba ilé kí ló jẹ́ gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ níbẹ̀ yẹn ó yẹ kẹ́ pé ní gbangba kó má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ o ọba sì pọ̀ tá a fẹ́ jẹ o Ṣèyí Mákindé o mà ní lọ́kì o mọ̀ pé o ní lọ́kì gan o ní lọ́kì wọ́n ló change gbogbo system àwọn ọba bọ́ ẹ ṣe kó dáa ẹni fún aláwọn ọba kọ̀ọ̀kan lọ́yọ̀ọ́ náà táwọn náà ti gba ìwé sọ́wọ́ bọ́ bàbá ẹ ṣe kó dáa Ṣèyí Mákindé àní buyín bọ̀ nǹkan tó yẹ ká sọ fún yín kẹ́ ẹ lè gbọ́ ẹ ṣe kó dáa ẹ má jẹ́ kó jẹ́ pé nǹkan tá a lè rí ṣe ilẹ̀ Haúsá ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ ẹgbọ́n tó Ọọ̀ni of Ifẹ̀ ṣe recently ó fún wọn ní instruction ní ọjà Ilé Ifẹ̀ lọ́yọ̀ọ́ ní Ilé Ifẹ̀ wípé nǹkan báyìí wọn ò gbọdọ̀ ta nǹkan báyìí níye báyìí mọ́ ó ti ọ̀dọ̀ba méjì Ọọ̀ni lóṣì kejì kí náà pọ̀ báyìí mo ti gbàgbé wọn lòun ló kọ́kọ́ ṣe àkọ́kọ́ kábíyèsí gọ́vnà wa Ṣèyí Mákindé gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹ ṣe kó dáa o mi ìbá ní kẹ́ gbọ́rọ̀ yìí kẹ́ tó end kíní ẹjọ́ ẹ bá mi gbọ́. ẹ̀ka sára o gọ́vnà Mákindé tó wà ní Ọ̀yọ́ state ẹ̀yin náà try díẹ̀ àmọ́ ẹ̀ tí ń bójú ayé jẹ́ wọn kì í sọ pé gọ́vnà fọ́ǹbù àmọ́ àwa lè sọ pé gọ́vnà fọ́ǹbù ẹ̀ tí ń fọ́ǹbù gọ́vnà ẹ̀ ń fọ́ǹbù àwọn gọ́vnà tẹ́ bá mọ̀ pé wọn wà responsible tán fi gbogbo owó state tán fi ń bá ọmọ ọlọ́mọ sùn tán fi ń ní baby mama kiri ní state house ẹ yé máa invite wọn sí occasion tẹ́ ń ṣe mọ́ ẹ yé máa most especially governor Ogun state governor Oyèbíríbírí tẹ́ bá fi ibi ọmọ tẹ́ bá fi ṣe oúnjẹ ní pàtí àwa bẹ àwa jẹ priority dẹ̀ wà ní ìlú ẹ̀ kò ṣe títí labẹ́ láti jọ kò ṣe anywhere tí anybody bá ti rí governor Oyèbíríbírí sí tó bá possible kẹ̀dẹ̀ ọbẹ̀ sí lára ní pàtí ẹ̀dẹ̀ ọbẹ̀ sí lára bóyá jókòó sí ilé ẹ̀ that's not where I'm going governor Mákindé ẹ̀fọ́ ń bo tí Ọọ̀ni of Ifẹ̀ bá kò sí bí ó ṣe lè kéré tó ní gbogbo south yẹn òun ṣe rìn nọ́mbà 1 Ọọ̀ni wá sí pàtí ok ẹ fẹ́ ṣe coronation fún èèyàn ẹ fẹ́ fẹ́ èèyàn jọba Ọọ̀ni dẹ̀ wá Ọọ̀ni of the source kò yẹ kẹ́ ẹ gbé anybody sí orí Ọọ̀ni ní pàtí yẹn kò possible àbí ẹ̀rọ bóyá Sultan of Sokoto tẹ̀ gbé sí orí Ọọ̀ni ó máa ṣe nǹkan rí náà tí wọ́n á pe Ọọ̀ni of Ifẹ̀ lọ síbẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ á wá wà ahead á wà before láyé kò lè ṣeéṣe ẹ̀yin ẹ lọ sí nọ́ọ̀tì kẹ̀ tó rí mọ́ṣáláṣí tí Yorùbá tó máa pèrún ní iwájú ẹ̀ híra àjàmà á jẹ́ pé inú ilé ni mọ́ṣáláṣí yẹn náà wà ẹ bójú ayé jẹ́ o kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ẹ̀yin náà ti ń lọ pàtí jù ẹ ti ń lọ pàtí jù dédém náà ẹ máa lọ díẹ̀ ẹ yé máa gbà ọwọ́ lọ́wọ́ àwọn èèyàn mọ́ ẹ jẹ́ kó máa kẹ́fíwọ́dì máa dọ̀bálẹ̀ ẹ gbàgbé pé Ọọ̀ni alákọ̀wé lè jẹ́ o Ọọ̀ni of the source ni o nǹkan tẹ gbé wọ̀ ok ẹ tiẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé Ọọ̀ni ni ẹni pàtí tẹ bá ti wà ní sí ẹ jẹ́ kó máa ní yìí ní mẹ́rin 5 kọ́ mọ̀ pé Ọọ̀ni dé kọ́ wo bí kọ́ ní pé àwọn mẹ́rin kọ́ wo bí kọ́ ní pé nǹkan tó ń pe yọ́ba nìyẹn ẹ dẹ̀ má máa wọ lift wọn ẹ jọ kábíyèsí ẹ yé máa wọ lift àwọn èèyàn ti dúró báyìí pé ókè ọba fẹ́ wọ lift pé
kẹ́ disappear ni iwájú iwájú lẹ̀rù ń bẹ̀rù kọ́ máa bá yín pé ẹ tiẹ̀ ṣó pé ókè o ẹ jọ kábíyèsí ẹ jọ ẹ bá àwọn ọ̀run àwọn ọba tó kù kọ́ bẹ̀rẹ̀ sí máa jẹ àṣejẹ kẹtì ẹ pé mítìn ọba ní ìjọ kan kẹ tẹ́sítì wọn kẹ pé gbogbo àwọn balógun àwọn sọ̀ǹgbẹ̀sọ̀ǹgbẹ̀ tó wà ní àdúgbò kọ́ da ìbọn gbogbo àwọn ọba tẹ́ pè sí rìntìrìn kẹ wá wo èyí tó jẹ́ original ọba kẹ wo tí ò ń ṣe original ọba ń bẹ̀ èyí tó bá kú ó lọ ni torí ìkànnà jọ dẹ.